Ariya. Mo mọ̀ package Gbàgede Ariya fẹ́yìn olólùfẹ́ mi ni kọ́mọ́kọ́ máa jẹ́ gbogbo gbà ní story. Tá bá ti ṣe lọ látàárọ̀ láti jọ Monday títí jọ Friday, alẹ́ Friday ká máa fi ṣe tùǹgbà, máa fi ṣe síyá. Adédára Akin ẹ káàbọ̀, Muftar Yusuf mo kí yín. Mo fẹ́ máa mú àwọn orin àwọn life ayé àtijọ́ wá, àwọn olórin tẹ́ẹ̀mọ̀ èyí tẹ́ gbọ́ tán yẹn, Ìyàndá, Kàmọ́rù, Gbẹ́jọ́, òun lẹ gbádùn tán yẹn. Lọ́wọ́lọ́wọ́ bàbá àti wà lórí Isi Kabaka. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n bí ní 90s bí láti 95 ọ̀pọ̀ wọn mọ Isi Kabaka, wọn dá wọn mọ̀. Life Isi Kabaka òun tún lélẹ̀ yẹn máa gbádùn ẹ̀. Ó yẹ kẹ́ mọ̀ pé mi ọmọ yín Oluaye mi ní láíláí disappoint àwọn tó mọ̀ mí mọ̀ mí ọba Tùǹgbà náà máa ń pè mí ọba Tùǹgbà làwọn tèmi ń pè mí. Isi Kabaka lẹ́ ń gbádùn yẹn gbogbo Mushin wọn kò sọmọ náà tá a jọ ṣe. Isi Kabaka ó lé wọn pa ní 80s. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ṣe ẹ̀bí láìpẹ́ àwọn ọmọ Gen Z wọn ò dá Isi Kabaka mọ́. Isi Kabaka lẹ́ ń gbọ́ yẹn. Ẹ ṣáà ń gbóhùn lẹ́nu bàbá Isi Kabaka ọlọ́nsẹ̀ àwọn eléyìí. Isi Kabaka gbórí wọn Mushin ó ṣẹ̀rù bá rẹ̀ ṣínà kàn ní. Tó bá ń ka àwọn olórin tó lẹ́nu tó lọ́rọ̀ nílùú Mushin lẹ́kọ̀ọ́ wọn lè sọ pé báwọn ti Isi Kabaka ṣe jẹ́. Ara wọn náà ń ṣe ara ilẹ̀ ń ṣe. Oluaye mi ò ráyè òṣì. Alẹ́ sí aláwà alẹ́ Ariya láwà. Akọ́láwọlé Anjorin mo rẹ́yìn náà bẹ́ẹ̀. Muftar Yusuf ẹ káàbọ̀ sórí ètò alẹ́ Ariya láwà Gbàgede Ariya. Pópó Ọlárẹ̀wájú ẹ káàbọ̀, Ọlájúwọ̀n Fọlárìn ẹ káàbọ̀. Gbàgede Ariya a fi ṣe pé fáǹsì ẹnìkan ni mí, mo pákéjì olórí oríṣiríṣi, olórin tí mo kó wálé ní ó tó 6, ẹ máa gbádùn ẹ lọ́sẹ̀, ẹ máa bá mi bọ̀.
ìgbẹ́jọ́ Cameroon wọn ni mo kọ́ play Easy Kabaka ló ń lọ lọ́wọ́ ló jẹ́ number 2 number 3 máa tó wọlé ńsìn. kò sójò ó ń bẹ ìṣẹ́jú márùn-ún la fẹ́ ní kọ̀ọ̀kan. Ọlọ́run sẹ́ wọn kàn kí n pè mí lólu ayé lásán ni. wọ́n mọ̀ pé ọgbọ́n kún síbẹ̀ tùǹgbà kún síbẹ̀ làákàyè kún síbẹ̀. àwọn mẹ́fà ni mi kó wálé ní tó bá di next week màtúkọ̀ àwọn mi wà mẹ́fà tuntun mi. ìyẹn ṣáà má wọrí tẹ́ bá ti gbọ́ fáǹsì tí yín lálẹ́ next week ẹ gbọ́. wàhálà Oluaye mi ò lólódì kankan gbogbo eléré orí FUJI pátápátá ni tèmi. ẹ máa gbóhùn àwọn kan nínú talẹ́ yìí tẹ́ ẹ gbọ́ rí tẹ́ tí mi sọ wọn rí ṣùgbọ́n ẹ gbóhùn wọn lálẹ́ yìí. Saheed Adébáyọ̀ máa gbádùn Easy Kabaka ló ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹlòmí ò ti dá ohun Easy Kabaka mọ̀ Easy Kabaka lẹ̀ ń gbọ́ yẹn láìfù wọn lẹ̀ ń gbọ́ ẹlòmí pé Easy Kabaka wọ́n ń ṣe live dáadáa. àti wọn nọmba 3 báyìí Rẹ̀mí Àlùkò lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Rẹ̀mí Àlùkò Igwe bàbá bọ́sẹ̀. mo sọ fún mo ní mo kójú wá mo kó tún gbà wá mo kó sí àwa sí á gangan. Saheed Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò Adéwálé Olúṣọlá mo kí yín ẹ káàbọ̀. Gbàgede Ariya la pè tó wá ṣe ìbẹ̀rẹ̀ ni mo ṣe mẹ́yọ́ bọ̀ lápò ní ẹ má bá mi bọ̀. ìwọ tó bá mọ́ mi lọ gbé náà wá Oluaye lérè. tó bá mẹ́rin wàṣà àti máa gbóhùn erin tó bá mọ̀sán wàṣà jíyàn lọ́bẹ̀. wàá ti máa gbọ́ wá ti máa sọ fẹ́ pé ọ̀bọ̀bọ̀ kan wà Oluaye náà ń pè ọba síyá ọba tó gbà. Yusuf Oseni Saheed mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Karim Abẹ̀bí Arinola mo kí ẹ̀yin náà. kẹ́ẹ̀pọ́gbọ̀n kẹ́ẹ̀ pé 1000 màdákọ̀ gbogbo yín pátápátá sórí ètò owó ilẹ̀ fi ń ra dátà ìgbọ́dọ̀ gbádùn ẹ̀. Kọ́láwọlé Àdìgún ẹ ṣáà mú Oluaye ẹ ṣáà mú Rẹ̀mí. Yusuf Ọláṣẹ́rí Saheed ẹ káàbọ̀ ẹ máa gbádùn ẹ lọ school boy mo rẹ́yìn náà bẹ́ẹ̀. ẹ máa fi sọ́kàn every Friday 9 PM to 9:30 PM Gbàgede Ariya látọwọ́ Oluaye láti iléeṣẹ́ láti ìkànnì Stardom Nigeria Global Promotion. Sulaiman Ibrahim maintain champion yín. Púpọ̀ láàrin iwájú maintain champion yín. Gàfọ́ ga ẹ̀ kò lè rọ́ náà lọ. Bádéjọ Daniel Lálẹ́kan bàbá mo kí yín síbẹ̀ mo gbà fún yín mo gbé fún yín. Bàmí Òjìkútù Kẹ́hìndé àwọn olólùfẹ́ mi ni wọ́n ń gbádùn àwọn yẹn máa ń kó mi jẹ gbogbo gbà. Ọlọ́run sí ọmọdé ń bọ̀ wá dàgbà wọ́ àgbà ìwọ náà ráhùn tó wà wájú ẹ̀ fi àwọn bàbá tiẹ̀ gbà fún wọn pé bàbá ni bàbá ń jẹ́. gbogbo tó bá ti gbìn ló máa ká ìwọ ṣáà máa ṣe dáadáa wà á ká dáadáa tó bá ṣe búburú wà á ká búburú.
nínú ayé tá a wà inside life tá a wà ọlọ́run sẹ́. whatever you sow you shall reap dandan nìyẹn. ẹ̀ẹ́dẹ̀ ṣe bí pẹ̀lẹ́ torí ọlọ́run. Adégáyé Olúwatóyìn Abdulrafiu Mọ́gàjì ẹ káàbọ̀ sórí ètò Gbàgede Ariya lẹ́wà. Ìjàní Alimi olórin mẹ́fà péré ni mo kó wá lálẹ́ ẹlẹ́kẹta lẹ̀ gbádùn lọ yẹn Rẹ̀mí Àlùkò. ó di nọmba 4 Àkàndé Àbásílẹ̀ pátọ́ síbẹ̀ ọba adán. yóò máa yà wọn tèmi lẹ́nu pé Oluaye play Òbésèré lẹ́nu ọlọ́run sí àjọ wa ni kò séwé mi ìlólódì kan. Lateef Ayinde káàbọ̀ sórí ètò Gbàgede Ariya làwà. àbí wọ́n ń tàn wọ́n Oluaye ń bá papá jà àbí bá papá jà pápá bàbá tèmi ni. bàtà bá ti dójú iṣẹ́ ká ṣiṣẹ́ báyìí jẹ́ ká ṣiṣẹ́. bí mọ́tò bá lè kó ṣẹ́ mọ̀ pé kò lè dákẹ́. bí plẹ̀ bá lè kó ṣẹ́ mọ̀ pé kò lè jábọ́. ọkọ̀ ojú omi bí kò lè kó kò ní ṣiṣẹ́. ó ní bí fún mi lẹ́kọ̀ọ́ má jẹ́ sùn rárá o. Ọlọ́run àlùjọ lè po tèmi sí á lè po tèmi Oluaye yìí tó máa ń mórí tèmi wú tó máa ń tàn mí ọ̀nù nìyẹn. ẹ̀yin tèmi máa fún mi like máa fún mi love ó ti fi máa rẹ̀ mí. ẹ ṣàmọ̀ pé inú dúdú ló máa ń mú yíyá wá. ìyá lè po tèmi àlùjọ lè po tèmi Oluaye. Nọmba 4 làwà orí papá tó síbẹ̀ làwà Àkàndé Abbas Òbésèré. ọlọ́ọ̀sẹ̀ wọn ò tó bẹ́ẹ̀. ẹ má lọ fọmọ wọn tí ẹ bá fọmọ wọn mọ á lu tiẹ̀ pa. Bádéjọ Daniel Lálẹ́kọ̀ọ́ ẹ káàbọ̀.
Adéyẹmí Adékúnlé Kazeem Gbàgede Ariya la wà lálẹ́ láti ìkànnì Stardom Nigeria Global Promotion. èmi kò gbàjọba entertainment Oluaye ta ló lè gbègé sí ta ń tó bẹ́ẹ̀. Sọ́ní Fatai mo gbàjọba. Oyèyẹmí Wàlíù ó yá ká lọ ní mo ṣe ṣáà ń gbọ́. Ado number 5 bá odò yàrá bí Pasuma 419 lè tẹ́fẹ́ gbọ́ yìí. èyí ti pàṣẹ yẹ máa wọlé bọ̀ mọ̀ pé tó pẹ̀ tí ìgbọ̀ pàṣẹ lè ṣe tí ìwọlé mo ti compile ẹ̀. bàbá wa ẹni tí wà tí ìgbọ̀ favourite tiẹ̀ lálẹ́ tó bá di next week Friday 9 to 9:30 gbóhùn favourite yín. Dámiláre Ọlábínkẹ́ ẹ káàbọ̀ sórí ètò bàbá. gbogbo ẹ̀yin tí a bá ṣe ń join mi Gbàgede Ariya la wà orí mẹ́fà la máa kó wá number 5 la wà yìí. ọba sèyí ọba tanu ọba dọlà ọba gbogbo ọjọ́ ọba gbogbo ọba. mo ti gbé Gbèjó Kàmọ́rù wá mo ti gbé Isi Kabaka wá. ọba tó yẹ sára yìí ti jẹ́ jáde ọba. mo wá fi rẹ̀bí àlùkò lé mo wá fi papá tọ̀ síbẹ̀ lé. yẹ láti àmọ́ ní àlàbí ní ìbáraẹ̀sọ́ náà mo ṣe bá wọn. Olúwẹsẹ Amani òkìkí Fuji mo kí yín ẹ káàbọ̀. akọlà fọmọ olórin. Ibíyẹmí Kabir Yínká mo kẹ́yìn náà ẹ káàbọ̀ sórí Gbàgede Ariya. ká tó dáwọ́ lé gbogbo ká tó ṣe gbogbo ìbá Ọlọ́run là ń kọjú. ẹ̀yin tí a bá ti mí síta lónìí tó bá di next Friday ló máa prepare Gbàgede Ariya 9 PM to 9:30 PM. Ọ̀túnba ẹ káàbọ̀ Ọ̀túnba Ọpẹ́yẹmí ẹ káàbọ̀. wa sọ́tún lórin lálẹ́ tòní Gbàgede Ariya síyá la wá ṣe fàájì la wá ṣe. àwọn old school tẹ́tí míìsì láàmà mú wá fún yín àwọn olórin tẹ́tí ẹ̀gbọ́rí àmà mú wá.
Adé Káyọ̀dé ẹ káàbọ̀, Adé níran nífẹ̀ẹ́ mi Àjọkẹ́ Adé mo kí yín màámi ẹ káàbọ̀. Òun yẹn ń wọ̀ mí lára ṣùgbọ́n àyẹn sí àyẹn ń wọ̀ mí lákín yẹmí ara ni. Wàhálà yìí tí ẹ̀mọ̀gbà ti ń kówó jáde lápò mi. Ọlọ́run bá mi lọ́ra ẹ̀mí Àlàbí Wàsíù Àlàbí Pasuma. Àwọn yẹn ti ṣiṣẹ́ sẹ́yìn. Wọ́n níbi tí ń bẹ láti kọ́ ṣe bẹ́ẹ̀ náà ni ó sì máa wà ní sẹ́yìn, bẹ́ẹ̀ náà ni Bàṣọ ṣì ń wà ní sẹ́yìn. Adéyínká Tọ́lání Lateef mo kí yín bàbá ẹ káàbọ̀. Àwọn tèmi ti ń wọlé. Kọ́láwọlé Àdìgún mo rẹ́yìn náà ń bẹ́ o. Number 6 láwàá. The last but not the least. Africa is my fatherland. Africa is my fatherland. Nigeria is my country, oh. Nigeria is my country, oh. Africa is my fatherland. Wàhálà ẹ̀ baddest combination mo kó wá lálẹ́ mẹ́fà péré mo ti dàgbò Oluaye. Nigeria is my country, oh. Nigeria is my country. Ìwé ìtẹ̀sẹ̀ ń join mi mo ti gbé papátọ̀ sí bẹ́ẹ̀ wá wọ́n ti kọrin wọ́n ti lọ ìṣẹ́jú márùn-ún la fún ní kálukú. Africa is my fatherland. Nigeria is my country. Mo ti gbé gbẹjọ́ Kàmọ́rù wa mo ti gbé sí Kàbàkà mo ti gbé Rẹ̀mí Àlùkò wá number 6 láwàá orí bàbá. K1 the ultimate ọmọ ojú ṣàgbọ́lá níjẹ̀bú òde. Ọmọ aníkìláyà ṣàgùn ọmọ òṣàgùn ṣàmúnimúni. K1 ọmọ àìtètè gbó ológbò ní jìyà tó bá gbó títí átẹ́kù pajẹ́. I tell my people, hello Africa. Gbogbo ẹ̀yin tẹ́ Mr. lórí tó bá di next Friday lọ gbáradì. Gbàgede Ariya ó máa tún gbìnà yá. Ọlájúwọ̀n Fọlárìn Saheed Ògúndìmú ẹ káàbọ̀. Àwọn ti Chicago kan ti wọlé àwọn ti Chicago Adéyínká Tọ́lání Lateef bàbá láti Chicago mo kẹ́yìn náà o. Ẹ ṣe tẹ̀fì fẹ́ràn wá. Mohammed Lawal Bólúdé ẹ káàbọ̀. Ẹ̀yin ti Chicago ẹ máa ṣe nǹkan sílé ó jẹ́ kí n wọ́n tàwọn tèmi ní Minnesota. Prince Wọlé Ìṣọ̀lá ń wà ní Minnesota Prince Wọlé Ìṣọ̀lá ó lè lọ Minnesota gbogbo Amẹ́ríkà. Abíọ́dún Adékúnlé ọmọ Bùnbàtà ní Dublin Island àwọn náà wọ́n ṣe dáadáa fún mi. Àwọn tó ní kí n máa lọ kí n máa jó lọ mò ń wẹ̀yìn ẹnìyẹn wọ́n ti padà lẹ́yìn mi nígbà kọ̀ọ̀kan. Akíọlá Saheed Dámiláre mo kí yín ẹ ṣé o. Ẹ wo mo ṣe mẹ́yẹ́ bọ̀ lápò ní Olúaye àṣẹ bẹ̀rẹ̀ ní ẹ gbádùn mi. Ó pàṣẹ celebrate democracy day lánàá June 12 lẹ́kì mú eléyìí wá Africa is my fatherland. Owó labí Ọláyínká David ẹ káàbọ̀ sórí ètò Adéyínká Káyọ̀dé ẹ káàbọ̀. Ẹ jẹ́ máa kí àwọn tèmi kí n máa complicit àwọn tèmi owó náà fi ń ra dátà náà fi ń gbádùn wa. Béèyàn bá fowó ròyìn yẹ kó kọ́ni lójú. Mákòdé Adébísí á máa ríra láìpẹ́ láì jìnà. Ẹ ṣáà
mọ̀ pé kì í dùn kó pọ̀ ṣókè òun náà lọ́bẹ̀ oge ẹ ti mísì ẹ padà lọ́ máa wò ó. Bàbá mi Àìná Samuel Sunday wọ́n wọlé mi gbọ́dọ̀ má ṣàlàyé kí wọn bàbá mi Àìná Samuel Sunday ẹ káàbọ̀. Bàbá Gbàgede Ariya lẹ́tọ̀ kò sí sítórì rárá ká má ṣe síyá ká má ṣe fàájì lọ ni 30 ìṣẹ́jú péré ni ká má bàa joyin dátà ká má bàa joyin lówó tó pọ̀. A máa fi lè ṣe lọ Oluaye. Tó bá ti dọ̀la ká pàdé lórí ètò Fèyí Kọ́gbọ́n lórí the same channel náà the same time. Akíọlá Saheed Dámiláre ẹ ṣé àtùmárìrà láìpẹ́.